أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحابته أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. Even if the master of ceremony did not tell us which language I'm going to use, so I will prefer personally to speak in our own language. Most welcome. Mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wà ní ìjókòó bẹ̀rẹ̀ láti apá ọ̀tún mi bí àlùfáà wa Sheikh Al-Widesi Abdul Fattah, bàbá wa Imam wa Ahmad Salati, àlùfáà wa Engineer Musa Kamaluddin, ẹ̀ka gbogbo Kun Fayakun Islamic Global Association. Ṣé bẹ́ẹ̀ náà ni? Mo kí gbogbo wa púpọ̀. Èyí tí wọ́n pè mí pé kí n dá sí yìí, mo tàn máa pé bóyá àfáà wa Ajétúmọ̀ bí wọn ò wí jálẹ̀jálẹ̀ ni. Mo rò pé tí wọ́n fẹ́ ṣe rọ́pútù ẹ̀, tí wọ́n fẹ́ so mọ́ fún mi ni pé ojú wo ni Islam fi wò. Torí pé jòkó yìí, a fi orúkọ ẹ̀sìn náà pèrí ẹ̀ máa bó tilẹ̀ wò ní tọ́làjú nínú tó. Èmi ò sì rí òfin kankan àbí ìlú kankan tó kẹ́yìn sí ọ̀dọ́, kìí ṣe pé ẹ̀sìn nìkan ni ò kẹ́yìn sọ́dọ̀. Alájà wa Sàádà ọlọ́mọba sàlékún dáadáa yìí, wọ́n sọ tó pọ̀ nú ọ̀rọ̀ nísìn nípa ipa ribiribi tí àwọn ọ̀dọ́ ń kó àti àìdá tí àwọn olórí wa fi ń kojú ipa ribiribi náà. Àwọn alé nǹkan mẹ́ta kalẹ̀ síwájú èmi nísìn. Wọ́n ní ọ̀dọ́, wọ́n ní ìlú tá wà ń bẹ̀ yìí, wọ́n ní future wa, ọjọ́ iwájú wa. Mo sì rò pọ́jọ́ iwájú yẹn, ọjọ́ iwájú àwa méjèèjì náà ni, ọjọ́ iwájú àwa ọ̀dọ́ àti ọjọ́ iwájú ìlú tá wà ń bẹ̀ yìí. Ẹ sọ́sẹ́jú mi o. Ẹ rí pé kò sí tí wọ́n ń pè ní ìlú, kìí ṣe ògiri ní jẹ́bẹ̀. Kò rẹ̀ sí tí wọ́n ń pè ní country kan, kìí ṣe títí ibẹ̀ ní fi ń jẹ́bẹ̀ bí ó ṣàwọn èèyàn tí ń gbé bẹ̀. Iran àwátá jókòó iná là ń pè ní Nàìjíríà, àtàwọn èèyàn mí tí ò bá tún sí ń bí pẹ̀lú wa lájọ́ jẹ́ Nàìjíríà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, níjọ́ tí ń bẹ láyé òun nìkan náà ní ṣe gbogbo ẹ̀. Òun ní president, òun ní governor, kódà òun ní minister, òun ní commissioner. Àmọ́ ń gbà tó padà di pé a tún láàyè bíbá ìlú kan ẹjẹ́ ayé èèyàn lọ́bẹ̀. Gbogbo àwọn tí wọ́n yàn lọ àtàwọn tí wọ́n yàn lè bá kálukú wọn ni wọ́n jọ ní àníyàn dáadáa pẹ̀lú ara wọn. Àwọn tí wọ́n yàn lọ báyàn, conscience wọn ò kú, dọ̀míru wọn ń ṣiṣẹ́. Àwọn tí wọ́n yàn lè bá, dọ̀míru tí wọ́n náà ń ṣiṣẹ́. Ó ṣe ni láàánú pé lọ́dọ̀ ti wá lénìí, kò sẹ́yìn kankan nú wa tí dọ̀míru rẹ̀ ń ṣiṣẹ́. Gbogbo kálukú wa lé ní táwọn yìí, in tó bà lú yìí jẹ́ àwọn tí wọ́n ń tà ń pè lágbàlagbà yìí, àwọn náà ti kọ́kọ́ fìgbà kan jẹ́ ọ̀dọ́ báyìí náà rí. Tí wọ́n bá la kálukú wa ní àyà, tó bá jẹ́ tí wọ́n kọ síbẹ̀ bá lè hàn ní. Àábùnà pé tí ń bẹ lọ́kàn àwọn tá ń bú yìí ní bẹ lọ́kàn àwọn tá ń bú wọn. Gbogbo ẹni tí ń bẹ Nàìjíríà lénìí, lòun náà ní ìran kan pé bo ní pọ́ọ̀sì Nàìjíríà ti lù kó lóòmú bẹ́ẹ̀. Ibi tí wọ́n fi ọ́ sọ́mọ́ àṣírí rẹ̀ náà tún bẹ̀ pé èèyàn bú níwọ̀n náà. Dédé ibi tí wọ́n náà president rẹ̀ mọ́. Kayfa ma takunu nuwalli alayhi. Irú yín náà yóò máa já wọn aṣáájú yín.
Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ bàbàrà tí ń bẹ fún tánpì lọ́dọ̀ torí pé tí ọ̀dọ́ bá ti bàjẹ́ ọ̀la agbolé yẹn ọ̀la ìlú yẹn ọ̀la orílẹ̀-èdè yẹn ti bàjẹ́ nù. Níjọ́ tí Ànábì ó kọ́kọ́ fi èèyàn ṣe ambassador láyé ọ̀dọ́ ló yẹn awwal safirin fil Islam alfa wa Mus'ab bin Umayr àkọ́kọ́ ní ambassador láyé. Níjọ́ tí Ànábì yẹn Mus'ab àwọn àgbàlagbà ń bẹ kí ni hikima kí ni ọgbọ́n kí ni òye kí ni wisdom tí ń bẹ bí ìyẹn ọ̀dọ́. Gbogbo àwọn ará Mẹ́kínà wọ́n wá ń jọ́nà jọ tí wọ́n ṣe báyà Aqabatul Ula a ní díẹ̀ nìkan tí ó jẹ́ aṣojú rẹ̀ lọ́dọ̀ wa ìtọ́ wí fara Mẹ́kà yóò ní ó mọ̀ wí fún wa yóò mọ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ ìtọ́ bá sì fẹ́ pàṣì fún wa nú mẹ́sẹ̀jì túrú rẹ̀ lọ́mọ gbà pàṣì ẹ̀. Ànábì wa yẹn Mus'ab bin Umayr ọdún eré Mus'ab jọ́ta àwọn ike ìpé ọgbọ̀n àwọn tó sì dàgbà ń bẹ tí youth ò bá nípa tí ọ̀dọ́ ò bá nípa ni ó yẹ k'Ànábì oyin àwọn tó dàgbà ni. Kí kálukú ó bira wa léèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ nípò ńlá lélẹ̀ yìí kálukú wọn ni wọ́n ti kọ́ sí erí kan tó tún máa lò lẹ́lẹ́kejì. Ìjọ tí wọ́n kọ́kọ́ lò kí lọ́jọ́ erí wọn ọjọ́ erí kálukú wọn jọ wọ́n kọ́kọ́ lò ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ti kọjá bẹ̀. Ǹjẹ́ ó kú wà pé nìkan lè nírú opportunity táwọn ní níjọ́ kíní àná tí wọn ò sì fi tọ́lọ́run kún mọ́ lé ní. Káwá pé gbogbo orun tí ń ṣẹlẹ̀ yìí kò wá sí rí ẹni tí ń ṣẹlẹ̀ eré ọ̀dọ́ ní tí ń ṣẹlẹ̀. Ẹ̀sìn ń pòwe fún wa nínú ìwé àmọ́ ẹ̀ implement ìwé náà. Òwe tẹ́ ń pa fún wa náà ni pé youth are the leaders of tomorrow. So ṣé àwọn tẹ́ bá ti wá gbẹ̀mí lọ́rùn wọn sáwọn ni wọ́n darí ọ̀la sáwọn ni ọ̀gá àwọn ni aṣáájú lọ́la. Níjọ́ tí ogun Rome tó ṣẹlẹ̀ tí wọ́n lọ lè jà ní ìlú Sham àfáà Usama bin Zaid ọjọ́ eré rẹ̀ ń jọ́nà kò pé ogún. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá yàn ó fi ṣe lídà àwọn trúpù tí wọ́n lọ sójú ogun. Umaru sì ń bẹ̀rù àwọn tí ń lójú ogun yìí. Umaru àti gbogbo àwọn tí wọ́n jọ ń lọ sójú ogun yìí àwọn tí wọ́n lè máa wò fẹ̀fẹ́ wá ń wò pé yóò ṣe jẹ́ pé ní Usama yóò máa wá ní jíwà pẹ̀lú wọ́n èyí rẹ̀ ti kéré wọn tó jẹ́ Ànábì gbé sínú ẹwọ́ra gbé rẹ̀ bẹ́. Bí Ìsìlámù bá kẹ́yìn sí ọ̀dọ́ ni kò gbọ́dọ̀ fi àwọn àgbàlagbà rẹ̀ kó yan ọ̀dọ́ pé ó lídì wọn. Àwọn ọ̀dọ́ tí ó lídì ọ̀hún lẹ́yìn ti kó báyìí. Kèé wá ṣe pé nú ẹ̀sìn nìkan èmi ò rí ìlú kankan tó wá tako ipa ọ̀dọ́ nínú ìlú ẹ̀. Nítorí gbọ́dọ̀ wọn ni agbára wà kódà ọ̀dọ̀ wọn ni òye wà torí tá ń pè ní ọ̀dọ́ àwọn èèyàn àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn onímọ̀láyé wọ́n jẹ́ ká mọ̀ pé ọdún eré ọ̀dọ́ a máa bẹ̀rẹ̀ láti ìgbà tó bá ti gbẹ́nu lé 20 àbósúnmọ́ 20 tí ó fi wọ 50 ọ̀dọ́ ni. Gbogbo ẹni tó bá ń ṣayé ní àárín píríọ̀dù àwọn ọdún wọ̀nyí ọ̀dọ́ ni wọ́n jẹ́. Ìní Kùránì fi sọ fún wa pé hatta idha balagha ashuddahu wa balagha 40 sana. Òun ló ṣe dédé ló correspondi pẹ̀lú òwe tó popular tí kálukú wa náà máa ń pa pé a fool at 40 is a fool forever. Kùránì sọ fún wa pé làákàyè a máa dàgbà bọ̀ wá yóò wá balance yẹn nígbà tó bá di 40. Òun làwọn kan fi dúró lérí pé 40 ni ìgbẹ̀yìn tí wọ́n ń pè ní ọ̀dọ́. Gbogbo àwọn àsìkò tá a wá wí bẹ́ẹ̀ yóò bá ní làákàyè àsìkò tẹ́ mọ̀ náà ni. Kódà bẹ́ẹ̀ yóò bá ní future àsìkò tẹ́ mọ̀ náà ni. Bẹ́ẹ̀ yóò bá ní òye àsìkò tẹ́ mọ̀ náà ni. Àsìkò tá a máa wá discover àwọn oore tí Ọlọ́run ṣe fún àwọn kálukú pé eléyìí wúlò fún nǹkan báyìí, eléyìí gùdù mi báyìí, eléyìí lè ṣe nǹkan báyìí, eléyìí hope wà pé lè di báyìí lọ́la. Kò wá jẹ́ pé láwọn tí wọ́n ń bẹ ní àsìkò yẹn lẹ̀ wá ń fìtínà wọn. Ìdáyìn tí ẹ bá ṣe pé Kùránì ló ní àmọ́jà kan. Tí ẹ bá ṣe pé Al-Qur'ani ló ní àmọ́jà kan. Àfáwà Ànábì Yaqub alayhi salam ń sọ fún àwọn ọmọ rẹ̀ pé nígbà tó ní kán bó wá Yusufa wá
ya bunayya idhhabu fatahassasu min Yusuf fala tay'asu min rahillah innahu la yay'asu min rahillahi illa al-qawmul khasirun. Wọ́n ti lose hope pa wọn lè rí mọ́, gbogbo kálukú ti gbà bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé láwọn tí ń bá sọ̀rọ̀ mọ̀ pé àwọn làwọn dẹ́mi Yusuf lógodò. Bàbá wọn wá ń wí fún wọn pé ẹni bá ń wá wá bọ́dún ti pẹ́ tó yìí lẹ̀ lè rí. Ìgbà táwọn wá ń ṣe àìsí mọ̀ pé bó láti wá rí bí tágódé yìí á ó wá fún wọn lésì pé látàí asùnmẹ̀rọ ìlà ẹmẹ́jà kan ò ẹmẹ́jà kan bí i bá ṣe bá nínú Kùránì pé wọ́n wí fún wa ń bẹ̀ pé láyé asùnmẹ̀rọ ìlà al-qawmul khasirun náà ni pé àfàwọn òde èèyàn nìkan ni wọ́n lè jákàn pé ẹ̀ kò sí tọ́lọ̀ lè ṣe mọ́ èèyàn ó fẹ́ ẹ̀ lè wí pé kò sí tọ́lọ̀ lè ṣe mọ́ lérí Nàìjíríà àmọ́ kò dáa kí yóò máa jákàn. Àwọn aláwàdà wọn máa pé kíní kan ní green light àti ẹ̀fẹ́ rí green light rárá fún fújọ táwà bẹ̀. limithli hadha yadhubu al-qalbu min kamadin in kana fil qalbi islamun wa imanu. Kódà kẹsẹ̀ islamu wa imanu kan wa imanu nìkan múrú àgbàmí bá ń bẹnu ọkàn rí ó pa mi. Ẹni tó kàn ló mọ̀ nífa tẹ́lú bá ń wògbé ẹ̀ kò sí wàhálà ọkùnbó ti yí ọmọ ẹgbẹ̀rún wàhálà mẹ́ tó bá délẹ̀ tẹ́lú kan jẹ́jẹ́ mi mojòkó alájàwà sàádà fún wa nísì tó bá délẹ̀ tán yóò kàn jẹ́jẹ́ mi mojòkó tán wí tọ́ ní òsọ́rọ̀ mẹ́ wọ́n padà mọ̀kọ́rọ̀ mẹ́ gbogbo báyà gbogbo bí téèyàn ti jákàn múná ní bẹ̀lẹ́ ọ̀rọ̀ Nàìjíríà yìí kó rẹ̀ wò yí tá ń lò lọ́wọ́ yìí ẹlòmíì fẹ́ lè lọ lè yáwó dé kí ìta ń lò lọ́wọ́ yìí tó bọ́bẹ̀ níjọ́ kìíní àná tó fẹ́ rò pé bóyá bọ́bá ti débẹ̀ báyìí gbẹ̀dẹ̀mùkẹ́ ní gbogbo ayé ọ̀jẹ̀ ní rọrùn ọ̀bí ní rọrùn ẹlòmíì fẹ́ lè lọ lè tún fẹ́ àlékún ìyàwó pé àtẹ́bánibí tí ń bọ̀ ìbá ti dé ọ̀fẹ́ lówó léwe gbogbo ẹni Ọlọ́run ti tilẹ̀kùn ìbímọ mọ́ kálukú tí lè kọ́ntínú padà pé Ọlọ́run ti ṣeun ń gbò délẹ̀ ní sípò kàkálukú láyá ìwọ́n náà máa fi síwà láwọn àtàlá àtèlé máa pèrà rẹ̀ máa dára ẹ̀rọ alájìbẹ̀ tún gbẹ́lómi ìdí lọ́la báàbù ti máa sí pèlè ra wa náà àgbà pé màlẹ́kà kúmbì kankan mọ́ kọjá yìí tá ń lò yìí àtọ̀rẹ́ àtọ̀tá gbogbo kálukú la gbọ́kàn síbẹ̀ gẹ́ kèé ṣe pé ká lè rọ àwọn èèyàn lójú ó ní èyí tá ń wí fún kálukú pé ibi ẹgbọ́kàn sí lọ́lọ́run fi hàn yín lè mọ̀ nígbàtẹ́ ẹgbọ́kàn sọ́dọ̀ Ọlọ́run rárá Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá bá wa lójọba kèé ṣe bí agbọ́kàn sí ó àbí àbẹ́ sí wa ní ẹgbọ́n tí gbogbo ayé náà ó tún bú ẹkún kálukú náà wò pé tí bú ẹkún yìí ó dàbí pé ọ̀rọ̀ wa ní Umar bin Khattab radiyallahu anhu ó ní law atharat baghilatun fil Iraq la sa'alani Allahu anha lima lam tuslih laha tariqa ya Umar ń bẹ Madina ẹwọ bí tí Iraq wà ó ẹwọ distance wọn Umar wá ní tí ẹ̀sìn àbí kẹ́tẹ́kẹ́tẹ́ bá rìn ní Iraq tó bá kọsẹ̀ Ọlọ́run ó sì kórè mi lárí kìí àmà mi bá fẹ́ wà lìjánà pé padà ó lọ wà lìjánà ìwọ tó ń gọ́fàní ìlú lọ́wọ́ tí ẹ̀sìn sì ń rìn tí ń kọsẹ̀ kí ló ń wò tẹ́sìn fi ń kọsẹ̀ àwọn tí wọ́n ń sunkún torí pé sí ń kọsẹ̀ èèyàn sì ń kọsẹ̀ wọ́n sì ń kú tọmọtọmọ aboyún sì ń kú èyí sì tún ta yín ẹ̀sì lọ́rọ̀ ó kàn yín ẹ̀sì jí láàárọ̀ yìí sí àwa gbọ́ ariwo tẹ́ ẹ ti pa àgbọ́ ẹkún tẹ́ ẹ ti sun àgbọ́ tó ti bà yín tó jẹ́ pé ha ìṣẹ̀lẹ̀ yìí kà yín láyà ẹ̀sì ń sáyé lọ bí kájú nǹkan kan ṣẹlẹ̀ tó rẹ̀ fọkàn balẹ̀ pé bí àwọn ọmọ yín wá ìbọn ò lè débẹ̀ ìbọn bá lè débẹ̀ ìbọn lọ lè débẹ̀ ọkàn yín balẹ̀ pé bí àwọn ìyàwó tí yín wà tí a gáàsì ò lè débẹ̀ bí tí a gáàsì ò bá lè débẹ̀ yè pé lè wọ́bẹ̀ ẹ sì fojú di ìwọ̀nù Ọlọ́run gbogbo anáàkọ́lá láàyè lọ́dọ̀ Ọlọ́run fa
gbogbo àwọn ọ̀dọ́ tẹ́lẹ̀ tí ń dààmú yìí gbogbo anákọ́lá láàyè àwọn èèyàn kan láàyè Ọlọ́run kan retí kó bí ó bọ́lẹ̀ lójú wọn ni bó bá ti bọ́lẹ̀ ìkó sí ẹ̀sì bùkẹ́ diwó tẹ́ bá kọjá rẹ̀ ọmọ yóò lè kọjá rẹ̀ ẹ̀yin gan òtí ẹ̀ lè kọjá rẹ̀ jẹ́jẹ́ láàmì bẹ́ẹ̀ bá kọ torí kò sí ẹ̀sìn kankan tó lè bìlọ́ǹgì sí tí ó wà àkúfùrún tó ń ṣe kódà kọ́ mọ́ ẹ̀sìn àwọn olókùúta ẹ̀sìn àbáláyé gbogbo orun tó bá wù ọmọ lè sìn ọ̀ lè rí tó fi bá kìrìlẹ̀ ẹ̀yà àlùfáà wa ẹ̀yìn kẹ́ẹ̀kan bá wa dírẹ́sì ẹ̀ ó ṣe mọ̀lọ́hárà ó ṣe alùkùrújù alàlùkú màtẹ́ ń fi ń dá wàhálà lẹ̀ yìí ni ẹ bá wa tú lọ́tọ̀ọ̀tọ̀ kò jọra wọn ètí wọ́n bẹ̀ mí ò lọ bẹ̀ wọn àmẹ́yìn fẹjọ́ sùn yìí nù ẹ bá wa yẹn dú ẹ̀ kò jọra wọn wọ́n ṣe máa wá hàyàn lé màtẹ́sì ni ó dákẹ́ tẹ́sì ní kó dákẹ́ wọ́n gbá mi létí ẹni fọ́ra ọlọ́ngan ògọ́ kódà ògán kò rí bẹ́ẹ̀ bí wọ́n wí sí lẹ́nu àrínú àwọn ànábì Ọlọ́run tó ká wọn láàfá títí tí wọ́n padà sí èpè tí ànábì Nuhu alayhi salam gbogbo ayé ló parẹ́ ìbẹ́kẹ́ fún wa nú tàbí ò bá kọ gbogbo ayé rẹ̀ nìkan lọ́lọ́run gbé Káàbà kó lẹ̀ sí mẹ́kàlà ànábì Nuhu wà níjọ́ tó mi rẹ̀ fẹ́ já Ọlọ́run sí gbé Káàbà kó lẹ̀ la tadhar ala al-ardi min al-kafirina dayyara àbá sọ pé ẹkú lé ń bẹ̀rún ẹni tó lè sọ pé ẹ káàbọ̀ ọlọ́mọ jù sẹ́kù eléri gún gbogbo àwọn eléyìí kódà kámàrà ẹni tí ó dáhùn sálámà kámàrà ẹni tí ó sọ pé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀rún gbogbo tá a fi ń ṣeré Nàìjíríà yìí pé ṣeré bá ittaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa wa'lamu anna Allaha shadidul 'iqab ọ̀rọ̀ wá dàbí ká pé ọlọ́nkan ń wò wá ràn lọ́wọ́ ìṣẹ́ká tí ó dáhùn kò sẹ́ni tó mẹ́bí tọ́lọ̀ ti lè gbé o níparí ẹ dákun ẹ jẹ́ kálukú wa ní òtúnra wa sí bá ti ẹ̀dá ẹ̀tí ẹ̀já máa kọ bí àwọn tó dá bá dá ẹ̀jẹ́ á máa kọ bí àwọn tó dá gbogbo wa náà lájọ ilé kiri láàrin ìta ìwọ́n náà mọ̀ pé èèyàn bú ni ó ní kọ̀rọ̀ gbogbo tí kálukú wọn náà dà yìí náà nísì èèyàn mẹ́rin ló lè pàdé ìkannú àwọn táwọn wí tí wọ́n jẹ́ lídà yìí náà nísì tí ó sì tún lè láyà láti sùn títọ́ tó náà ní retí pé ẹsábẹ́ ni yanjú tèmi kókún bẹ́ ìbí ẹ bá yanjú tèmi náà ló bá gbogbo ẹ̀jẹ́ ẹsá yanjú tèmi gbogbo àwọn tààjọ́kò ń bí tààjọ́dọ̀ tàà sọ pà ń pariwo àtàwọn tí ò sí bí tí wọ́n ń gbọ́ yìí náà àwọn tààwí náà sí báwọn ọ̀dọ́ kan bẹ tí wọ́n mú mọ́ra kan bá sí ọ̀dọ́ ń bẹ mú àwọn tí ń tẹ̀lé wọn náà kódà ọ̀dọ́ pọ̀ mú àwọn tó ń gbọ́rọ̀ sí lẹ́nu àbí ṣé ńgbà tó di bó ti dà tán ṣé ńgbà tí ó yàn píye ṣé ẹgbẹ́ rẹ̀ ló ṣe píye rẹ̀ ni ìbáwọn ọ̀dọ́ kan ní ń bá wọn ṣe ìbáwọn ọ̀dọ́ kan ní ẹ má dá wọn ló ń jàre ọ̀gá so tí wọn náà bá fọ́ọ̀lù sí irú bẹ̀ ẹ má dá wọn ló ń jàre ọ̀gá ni wọn ló mọ̀ wí ni àbí ọ̀gá ẹjẹ́ àwòbẹ̀ o torí tí kálukú jẹ yúùtù òkèrè o tí wọ́n ń pè ní ọ̀dọ́ agbára táa ní tọ́lọ̀ ń fún wa òkèrè agbára tí ìlú táa sì wà tí ìlú táa wà yìí gan fún wa náà òkèrè ọlọ́run ló kàn ní á sí àwọn èèyàn pàdé irú ìlú omo wáyé ó sì ti kọjá ibi táa wà náà láwáyé àfi ká lọ lè mọ bá ti yanjú ẹ̀ lókù ìlú táa sì wà yìí ìlú kẹyẹ bàjẹ́ báwọn tí ń bẹ ń ò bá ti bàjẹ́ àmọ́ fújọ yìí ní dẹ́rù bá kó wa fújọ yìí ní dẹ́rù bá kó wá o àmọ́ Kùránì ti sọ fún agbí ẹ̀sá mẹ́jà kan a sì níjọ́ in kàtígórí àwọn tí ṣe pé àmọ̀sàdúà náà yóò san kò san àdúà sáà bẹ́tà lára ju èpè lọ bí ẹbá Ọlọ́run jẹ́ ó dáa fún ọtọ́ ọ̀sàmí tó tún sọ wọ́n pẹ́yìn láńsàdúà fún tọ́lé ẹmọ́ sí èso bó bá ní kò ní dáa fún ọwọ́ kìfà kò sí bó ti lè wù kórí àmọ́ ìgbà tó sọnù tó ń pariwo pọ̀ sàmì sí ṣe bọ́ bá rí gbá lọ ọ̀rá mi bọ́ bá rí gbá ọ̀lẹ́ ìrá mi ẹ jẹ́ ká mú kìíní yìí ní tó dùn wá ká sì mú ní tó bà wá nú jẹ́ kí kálukú wa ó sì máa fi gbogbo ọ̀nà tọ́lọ̀ ń bá fún ní agbára láti máa fi wá solution sí ṣòro tá ń bá yìí faman lam yastati' fa bi qalbihi wa dhalika ad'afu al-iman
bọ́ọ̀ bá lè gbé gidi náà tọ́ lè ta àsíá sójú títì fàbílísàánì yìí èyí táwọn ṣe ní sí lísàánù àwọn náà dákẹ́ àwí ọmọ láàmì ẹsẹ́tì ìfàbíkọ́lì wàdáríkà rẹ̀ áfíríkì ìmán ọlá Nàìjíríà ọlọ́díọ́dá salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Please, your hands together for